ẹ bá wo ìyàwó ọmọ mi lẹ́kọ̀ọ́. alamanzoli sọlí àdàmú ọmọ yìí wàhálà kàtìlẹ́lẹ́tẹ̀ ẹ má bínú kọ́lé fún wa. láìláìláìlá láìláìláìlá ẹ lọ jí gbé kẹ́mẹ́ ṣiṣẹ́. alábìínà ọ̀hún lára ẹ̀. yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata. ọlọ́run wá mú ilé kéwu bọ́ọ̀lù ọlọ́run wá jù sáyé alẹ́ táwọn ọmọ ní ọ̀pá wọn lọ lè kéwu gbọ́dọ̀ ní ogun òun máa ń yìn kílọ̀bù òun ni máa ń yìn ẹ wá wo bàbá àtọmọ tọ́nà wá ju tó gbàgbá kò sí láàrin bàbá tí wọ́n ń ṣe Chelsea bàbá tó bá wà kọ́mẹ̀ ọmọ tó bí nù o Ganiyu tí orí bá ń lídì bàbá òjì kú pẹ́. zalikal kitabu la rayba fihi hudan lil muttaqina. adé ìsàgá máa ọ̀kan wá ní àrẹ́jì ẹ mọ̀ pẹ̀lú wọn ní wọn náà yé ní Èkó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ó lè dẹ̀mọ̀ múlá èmi ẹ̀kúta gidi gbére ẹ̀ níjà ó ní wọ́n kú Èkó kò sí ọ̀rá ìsàlẹ̀ yọ̀ọ̀nà dání àdúgbò wo ni fọ́tò wo ni wọ́n yà mí aṣọ wo mo wọ̀ wọ́n ní kò ọ̀rá ìsàlẹ̀ ò sí lẹ́kọ̀ọ́ èmi yàtọ̀ sáwọn àbájọ ìjọba àdìmú gbogbo nǹkan ni mo bá ẹbọ nìkan ni mo ní ṣe àmọ́ mo bá gbogbo nǹkan torí àwọn olùsèyàn ìmọ̀ jíjí ọlọ́pàá ìyàwó àwọn ọmọdé mi ò ní bàbá ọlọ́ọ̀ ẹ̀ máa ń pọ́npọ̀ bó ti sọ̀rọ̀ dé ìkú. èyàn àjàgbé ẹ̀sìn lára ẹ̀ ní èyàn máa gbé ẹ̀rì ní. aláyì gòmìnì wàláyì mo fi sàárè ẹ̀sẹ̀ mẹ́fà sí sùn lè búra bọ́bà àdá yín lójú mo búra pẹ̀lú ọlọ́run ẹbọ nìkan ní ṣe wàláyì yóò ká kò fúra yìí. àwọn ọ̀rá ìdàgbò wọ́n fi gbóhàn yóò ní ìgbókè kò sọ́wọ́ mọ́. به وسلم ألا يا رسول الله إنك صادق فبوركت مولودا فبوركت هاديا فبوركت في الأحوال حيا وميتا فبوركت مولودا فبوركت ناشئا شارت لنا دين الحنيفة بعدما عبدنا كأمثال الحمير الطاغية نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نحرف حراما ولا حلا لولاك لا والله ما كان كائن ولم يخلق الرحمن جزاء ولا كلا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ẹ̀yin tẹ́ wà níwájú bàbá wa Sakafi, ẹ̀yin tẹ́ wà níwájú bàbá wa Sakafi, ẹ dákun ẹ lọ wá bí jókòó lẹ̀. ẹ jẹ́ gbogbo wọn tún kó bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. gbogbo àwa tá a bá mọ̀ pé ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ tún jẹ́ àwí lẹ́ẹ̀kan sí i. bisimilahi rahman rahim. ṣé wa captain aláṣẹ
Alhaji wa Abdulrahman Captain aláṣẹ dákúndélé torí Ọlọ́run àti bàbá wa mo fẹ́ kí bàbá wa sàkọ́ fi ọ̀fọ̀ ara balẹ̀ nípa ẹ lọ́ọ́ jòkó ni ìfẹ́ kẹ́ wáyé. kí wọ́n má gbà ní. ẹ dákun gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rìkọ́ọ̀dù bàbá lẹ́yìn àwọn mẹ́ta tí wọ́n ní wọ́n rìkọ́ọ̀dù wọn yẹn lẹ́yìn àwọn tán wà níwájú yìí ẹ dákun ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bíi protocol òun ni pé wọn kì í gbà ẹ má fi àwọn tí wọ́n má fi wá sí dá wàhálà lẹ́ngboro tèmi bọ́ sí bíi ní àní o bọ́ sí bíi àwọn mẹ́ta tí wọ́n pro approve ẹ dákun. ẹ dákun àwọn yòókù lẹ́yìn àwọn mẹ́ta yẹn ó ti tán bisimilayi. Alhaji Abdulrahman Captain aláṣẹ Magaji Adi of Mushin. Fún Nusarauba Musaraudin. Kìíní ọ̀hún pọ̀ lẹ́yìn mi ni. Kálukú sáfẹ́ pé mi náà bẹ́ẹ̀ hàn èmi náà bẹ́ẹ̀ hàn nu fídíò dé lórí okun tó báyìí. Ẹ dákun gbogbo ẹni tí ọba ní sẹ́lẹ̀yìn mi ẹ sọ̀kalẹ̀ ẹ ń dí mi lọ́wọ́. Bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ yẹn ní sọ̀rọ̀ mọ́ lẹ́yìn Captain aláṣẹ lẹ́yìn Alhaji wa ASP Kamal gbogbo ẹni tí ọba ní sọ̀kalẹ̀ lẹ́yìn mi ẹ ń dí mi lọ́wọ́. Ọgbọ̀n sẹ́jú náà bàbá fẹ́ lò ní ẹlẹ́kùnrin jẹun ra sàdúrà tí ń sè. Bàbá wa Sàkáfí ẹ ti joyè nínú ìyá yín tẹ́lẹ̀ kẹ́ ẹ tó dáyé. Alhaji Abdulrahman Captain aláṣẹ Magaji Adini Nusarauddin Central Mosque Mushin ẹ ti joyè yín nínú ìyá yín tẹ́lẹ̀ kẹ́ ẹ tó dáyé. Gbogbo àwọn olóyè yòókù lónìí ẹ ti joyè nínú ìyá tó bí yín tẹ́lẹ̀ kẹ́ ẹ tó wáyé. Àwọn sí ọlọ́run kan bẹ yọmọ wá bọ́lọ́run ṣe kádàrá rẹ̀ àwọn tí wọ́n ń bẹ́ ń di sábà bí ó ṣe bá gbára àwọn ni kí esi ṣàgbára àwọn afa wọn ṣe sábà bí ẹni. Gbogbo ẹ̀yin elétò Nusarauddin Central Mosque iṣẹ́ ọlọ́run lẹ́kún lọ́wọ́ ọlọ́run nífẹ̀ẹ́ dájú yìí yóò wá bá wọn kan tì síbi kọ́ jáde lẹ́nu wọn àmọ́ wọ́n ti jẹ́ ń gbà wọ́n ti ń bẹ ní àpòlùkẹ́ ìyá wọn ni ìdínú. Ẹ wo àfa tá à ń jẹ́ láyé lónìí àti jẹ́ àfa ńgbà tá à ń bẹ ní alẹ́mì sẹ́rẹ̀ nǹkan kan tí ò ṣe fojú rí lọ́dọ̀ ọlọ́run ká tó wá dáyé amẹ́yìn àfa mo kí yín púpọ̀. Àwọn bàbá wa jọ̀wọ́n àná Magaji Adini gbogbo Mushin Captain aláṣẹ bàbá wa Sàkáfí gbogbo ẹ̀yin àgbàlagbà àwọn àfa jọ̀wọ́n àná wàláyé wàhálà wọn là ń jẹ iṣẹ́ wọn là ń jẹ wàhálà wọn fìtínà wọn ìjàgbá wọn lérí kí ọlọ́run ó lè máa jí ọlọ́run là ń jẹ àwọn ṣe wàhálà wọn fojú winá bí àwọn tó bá nábì jìyà kí islam ó lè máa jẹ́ islam. sallallahu alayhi wa sallam. làdáni tí ń bá wà ń bẹ lónìí tí ń pè irun tó ń pè muazzin akọ̀wé tí muazzinu rèé ó yẹ kó máa rántí àwọn tó ti lọ. àáfàá tí ń bá ń bẹ lónìí tí ń jẹun kéwú kó máa rántí àwọn tó ti lọ. ìmáàmù tí ń bá ń bẹ lónìí tí ń jẹun kéwú kó máa rántí àwọn tó ti lọ. nǹkan ń bẹ lára àwọn àáfàá púpọ̀ ajírù àwọn àáfàá bàbá wa Sàkáfí ajírù àwọn àáfàá ọlọ́run ní san
ìmáàmù mi ń bẹ 2005 nígbà lóṣù bí wọ́n tún wá ń ṣe wáàsí lọ́wọ́ wọn pé èyí tó ń lọ sápò wọn yẹn ẹ yọ ọ yẹ kẹ́yìn náà burú díẹ̀ ẹ burú ni ńgbé yẹn kéwú tó ṣe wàhálà Captain Aláṣẹ èyàn dààmú ọlọ́ọ̀lẹ́ kéwú sí gbogbo ẹ̀ bàbá wa fi jẹ ìmáàmù àbí àfẹ́ ẹgbẹ́ tí ń bá ń wá ń sọ̀rọ̀ lọ́wọ́ tọ́lọ̀ ní káwọn tó jòkó tẹ́tí sí wọ́n gbádùn ẹ̀ wọ́n wá ń kí owó bọ̀ lápò ẹnìkan wà ń de pé inú àwọn kọ́mítì pé yes ó ti wà nù protocol pé owó kankan ò gbọ́dọ̀ lọ sápò missioner because we are paying him àǹfààní mọ̀ kù díẹ̀ ìmáàmù ní mọ̀ kù díẹ̀ oníwàásí ní mọ̀ kù díẹ̀ ẹ̀yin executive Nusarauddin Central Mosque ní Mushin mo kí yín púpọ̀ ẹ kú àkún iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ bá fi yẹn joyè kó jẹ́ ọmọ bọ̀ láti inú ẹ̀dọ̀ rẹ̀ wá sí igbá yẹ̀ pé Ọlọ́run nínú àwọn tó tò fún mi nínú àpòlùkẹ́ ìyá mi ní yọ sí mi ẹni tí ń ṣe bábùdé mo di 70 bàbá wa Sàkáfì mo di 70 ó yẹ kó kó nu lébi kálukú bá tú kátákọ́ wá sunkún kojú rí ọ̀fẹ́ fọ́ bàbá wa bíi pé èyí ṣe tẹ̀ ń sunkún celebrant ẹ̀yin ló níjọ òní kó pè tí mo rò ní pé 70 mo ti bọ́nu sàárè kí wọ́n ó bò lókù kí ló kù tí ń lò níjọba tí a fi yẹn joyè ọmọ ádámọ̀sìn tí ń sírò tó kù tí ó lò tí èkú wọ́n ti bá yín sírò iye ọdún tó kù nísìn bẹ́ẹ̀ àfa Sàkáfì wọ́n jẹ wọ́n ti wọ iye báyìí ká tó fi wọ́n joyè wọ́n ò lè lòdùn tó kù lọ́ba yìí mọ́ ká tó tún fi máàmù bíi jẹ ni wọ́n ti ẹ̀ máa gbọ́ nǹkan kó tó fi yẹn joyè wọ́n ti bá bàbá Sàkáfì Alhaji Abdulrahman Magaji àdínní gbogbo Mushin etí máa ń ṣẹlẹ̀ ariwo mẹ́ta náà ni ẹja tètè gbé kíní ìkàlẹ̀ bàbá Sàkáfì ariwo mẹ́ta náà ni wọ́n pa fún yàrá yìí gbogbo ẹ̀yin àfa ńláńlá tẹ̀ ń bẹ lórí ìjòkó wàláhì mo kí yín mísánà kọ̀ríìbù òun dà ṣé ń bẹ ní múnímù bẹ ní la ilaha illallah ìmọ̀ pé múnímù bẹ ní ọlá àbí àtijọ́ mú mi ọlọ́wọ̀n oníjọ́rọ̀ rẹ̀ ó dàrú. Amina. Chief bàbá wa chief ìmọ̀ gbogbo Mushin mo kí wọn púpọ̀ bọ́lọ̀ bá ń fún àwa ìmáàmù ìsàlẹ̀ ní ládàá 200 daraja mi'ataini daraja bọ́lọ̀ bá ń fún wa bí wọ́n máa fún chief ìmọ̀ gbogbo Mushin ní èlò lágbèé yóò fún wọn náà àlùfẹ́yìn 500 Mushin la ilaha illallah ń bọ̀ ń bẹ̀ ní nísìnyí àmọ́ tí wọ́n lámọ̀ ń sìn níbọ̀ pé Buhari ó lẹ́nu ń bẹ̀ igbó tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì gùn tó apá mi. àtẹ̀ntì bá wá ṣe ìmáàmù níyìn kàkà sára sí mo kì í púpọ̀ Ọlọ́run òní jí ọba jẹ́ bí a bá ní ẹ̀yọ̀ bọ́ ànábì lọ́la àwòkè sallallahu alaihi wasallam bí a bá lẹ́yìn Mushin ẹ̀yọ̀ bọ́ àná ẹ̀wà rí àwọn ọmọ tí bẹ̀lẹ́ sẹ̀ títì ni ẹ̀yọ̀ bọ́ ànábì àní sallallahu alaihi wasallam ó ti mùmúkùmù kó tó yóò bọ́ ànábì. bàbá wa ti fi máa ń gbọ́ Mushin àṣẹ pé ó yóò bọ́ ànábì ní lásán ara yín ni àfi ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìtàkùrẹ́ náà. ta'ala Allahu an qurbi wa burdi wa an qadiri yuqaddaru fil makani. Ọ̀ya. Ta'ala Allahu an qurbi wa burdi. Kapteni. Wa qadiri yuqaddaru bil makani. Ẹ fọ fún Kapteni Aláṣẹ Magaji àdínní gbogbo Mushin. Eriku Mangudumu jẹ́ Kapteni. Ẹ fọ fún Mangudumu jẹ́ Kapteni Aláṣẹ. Mangudu wa kú kọ̀rẹ́ni tí ó jẹun rárá ẹ máa wọ lọ́hùn NASFAT ní lọ́hùn gbogbo tí jẹ́ security NASFAT
àwọn kápítẹ́nì bí wọ́n lọ Mẹ̀dúgùrí ńlọ náà nù ni ọjọ́ òní ọlọ́run ní mọ́ dàn yín wò ẹ̀yin tí à ń ṣe tèmi èmi ọlọ́run wà á rọ̀jò kẹ́ẹ̀bà fi mọ̀ bọ́lọ́hún lèmi ọlọ́run jẹ́ ẹ̀rí National Director of Operation Security pátápátá funafat kápítẹ́nì tó gbé yìí náà rù kápítẹ́nì alábẹ́ ó ti jagun ó ṣe gbogbo ntọ́ yẹ kéèyàn ó ṣe lógun gbẹ̀yàn pààyàn lógun kọ̀ lẹ́sẹ̀ torógun ni ọlọ́run lọ́mọ yẹn ni ó ti fìbọn fọ́ lérí ńgbà tá ń jagun lọ́wọ́ ọlọ́run lọ́mọ yẹn ni ó ti fìbọn yanjú ńgbà tá ń jagun lọ́wọ́ ogun tá a bá jà kò sẹ́sẹ̀ ńbẹ̀ torógun ni ọlọ́run ọwọ́ á lọ òde captain aláṣẹ bàbá wa Sàkáfì captain jagun lọ ọ̀dà rí ọlọ́run wa ni mo ní ọ lò kọ̀ wá gbé kẹ̀kẹ́ dání mọ́ àfọ̀rọ̀ Islam bàbá ọlọ́mọdé la ìdákùnjẹ́ mọ́ rí mú nínú kọ̀ wá gbé kẹ̀kẹ́ dání mọ́ àfọ̀rọ̀ Islam ọ̀rọ̀ Islam náà ló tún wá gbé dín wọ́n tún fi wọ́n wá wù ọ́ ní Mùsìn ọjà mọ́gàdí àdínì gbogbo Mùsìn pátápátá fún Central Mosque wọn káàpàtà mo bá ya tó bí Captain Aláàsì mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá tó bí Captain Aláàsì mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. àwa tá a jọ ọmọ rẹ tá n tẹ̀lé ọ tí wọn náà fi fẹ́ tẹ̀lé wa àwa náà bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. bọ́ọ̀ bá jòyè kílọ̀bù tani ó bì ọ́ léèrè bọ́ọ̀ bá jòyè àwọn aláwo àwọn àfàgbárí ọba kan mú mi tani ó bì ọ́ léèrè bọ́ọ̀ bá jòyè àwọn eléégún gbogbo Mùsìn tani ó bì ọ́ léèrè àmọ́ Ọlọ́run ní ọ lò àwa ní Ìsìlámù yìí náà ni ọmọ bá lọ. bàbá wa Sàkáfì àti ra àfa àti òṣètò Ọlọ́run bẹ́ẹ̀ ti ṣètò Ọlọ́run tẹ́ tún joyè yìí náà àti ra àfa àti òṣètò Ọlọ́run tó ti dé dá kan ó sì yàwọ́. ebe yẹn ni bàlẹ́ àwọn ọmọ bá wúrà ismullahi làásọ́ mi ń bẹ lọ́dọ̀ bàlẹ́ àwọn ọmọ bá wúrà látara àfẹ́ ẹgbẹ́ ló ti ṣàgbákò lọ́dọ̀ Ọlọ́run látara Musa ló ti dáná Ọlọ́run tí ó jẹ́ ṣiṣẹ́ Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o. àmín. ẹ bá bá ń sọ báyìí ajiru yín ò sí lọ́wọ́ àwọn nusarawu. Allah. ajiru yín ò sí lọ́wọ́ àwọn nusarawu dínì ọwọ́ Ọlọ́run ló wà ẹ máa fẹ́rí tí so ẹ ti lọ gbogbo tí jẹ́wu ti wù yín ẹ ti kọjá ẹ̀ Ọlọ́run tí ọ̀pá yín jọ náà Ọlọ́run tí ọ̀pá yín jọ náà bàbá wa Sàkáfì ẹ̀yà amadu gbẹ́bọ́ lọ́hùn ìbẹ̀rù Ọlọ́run òun lọ́sàgbà kákéwú Captain Aláàsì Mọ́gàjí àdínní gbogbo omi ìbẹ̀rù Ọlọ́run sàgbà kákéwú ẹ̀wù àyà kanú Al-Kùránì ọba mílẹ̀rù púpọ̀ àbátáyé Tìjání ọba mílẹ̀rù púpọ̀ àyà ni Ọlọ́run kìlọ̀ fẹ́ dà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. God is great. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. ẹ̀yin mo kì í púpọ̀ ẹ gbọ́dọ̀ Ọlọ́run. إن الله خبير بما تعملون. bàbá wa Sàkáfì kéwú ju kéwú ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ gégélé mo dúpẹ́ àmọ́ ó jura wọn lọ iṣẹ́ Ọlọ́run ní jẹ́ àmọ́ ó jura wọn lọ wáàsí ní jẹ́ gbogbo ẹni ó ti máa ń ṣe wáàsí tí ó bá ti bẹ̀rù Ọlọ́run kò ṣe wáàsí. يا أيها الذين آمنوا. yìí sá gégélé mo dúpẹ́. اتقوا الله. èmi náà bára mi dúpẹ́ lọ. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. bàbá wa Sàkáfì èéṣe títakùn láàfin wá jẹ́ méjì inú àyà kan oṣù. Ọlọ́run pàtàkì ká páyà òun ká bẹ̀rù òun ká bọ̀wọ̀ òun Ọlọ́run. bíláwa ni ìmáàmù bàbá tó 3 story bí ọba páyà Ọlọ́run kò sì jẹ́ Ọlọ́run lójú. gbogbo ohun tó joyè nínú Sharafudeen Central Mosque ní Mushin lónìí ìbẹ̀rù Ọlọ́run òun là kọ́kọ́. يا
أيها الذين آمنوا ọlọ́run mo pè é tó bá gbé mi ọlọ́run gbọ́. اتقوا الله ẹ páyé òun ọlọ́run. تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. bàbá wa Sàkárí bàbá ṣe pé ti kéwú bàbá ṣe pé ti kákọ́ni ní kéwú bàbá ti pé káfí ni mọ̀nà ọ̀kẹ́ ni ṣètánì sọ́mà alákọ̀ọ́kọ́ wọ́n fún ṣètánì ní lákọ́bù which is nickname lọ́dọ̀ àwọn eléèbó sọ́mà ẹlẹ́ẹ̀kejì wọ́n fún lálàjẹ́ nípa ẹ̀sìn ọlọ́run sọ́mà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin Mùsùlùmí wọ́n fún lálàjẹ́ títí dé sọ́mà méje bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ àìbẹ̀rù ọlọ́run ó kó bá ṣètánì kọ̀wárù kankan la. لا كان للعلم من دون التقى شرف. bàbá Sàkárí inú mi dùn pé ì ń sọ̀rọ̀ fẹ́ni tó máa ń tì ń wí. كان أفضل خلق الله إبليس. ọlọ́run tó wá bá mi ṣe àgbà oníwàásí wọ́n bẹ̀ òun náà bàbá Sàkárí. إبليس أعلم أهل الأرض قاطبة. bàbá Sàkárí ẹ ti wá jẹ ìmáàmù sẹ́lẹ̀ wá bá wa ṣe wá sí má báyìí. la ilaha illallah. لو كان للعلم ọlọ́run من دون التقى شرف. bàbá Sàkárí ẹ ti joyè sẹ́lẹ̀ bá wa so yìgì má báyìí. لو كان للعلم من دون التقى شرف. bàbá Sàkárí ẹ ti joyè sẹ́lẹ̀ bá wa ṣe láwùrù ọmọ má báyìí. لو كان للعلم من دون التقى شرف. لكان أفضل خلق الله إبليس. gbogbo ẹ̀yin olóyè tẹ̀ mẹ́ńgàlẹ̀ ọbẹ̀ látọ̀rọ̀ bàbá Captain Aláṣẹ ẹ máa wá gbọ́ àfáà ní tọ́ba ti pé ká kéwú ká yọ̀ bẹ̀rù ọlọ́run kúrò ní. من tọ́ba yìí pé ká kéwú ká yọ̀ bẹ̀rù ọlọ́run kúrò nú ẹ̀ ní. làkàna abdullah khalqillahi ibilisu ẹnìkan ò ní lọ́lá tó ṣètánì níwájú òun ọlọ́run. àmọ́ kò bẹ̀rù èmi ọlọ́run rárá mo sọ́dọ̀ ẹni rẹ̀ lẹ̀. mo gbà wọlé èmi ọlọ́run. abdulhafizi mo gbà wọlé èmi ọlọ́run. nígbà mo gbà wọlé tòun ti bẹ́ẹ̀ ayé náà láyé ń yẹ. لو كان للعلم من دون التقى شرف. ẹ dákun àwọn ọmọ akẹ́wù lábẹ́ àwọn àfáà wa bàbá wa Sàkárí ìbẹ̀rù ọlọ́run òun ni ẹja ké mọ́ kéwù ẹ ṣe kàmá gbogbo tẹ́yìn wù ó jẹ́ bí ọba ti páyà ọlọ́run ni wọ̀n náà ní ẹ̀. ọ̀gá mọ́sálásí lọ́ba jẹ ní o ìwọ ni wọ́n rí kétò tóótò ní o ìwọ ni chief director wọn ní o ìwọ ni chief executive wọn ní o ìwọ ni committee ìwọ bàbá àṣàlẹ̀ ní o ìwọ ni bàbá ọlọ́run gbàdúgbò lé lọ́wọ́ ní o tó tún wá ń pàṣẹ bẹ́ẹ̀ mágàjì inú ilé ni ọ́ ní o bọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run òfìfo lọ jẹ́ láyé. لو كان للعلم من دون التقى شرف. bàbá wa Sàkárí kódà pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè ní irú Ọbásanjọ́ tó ti lo tiẹ̀ tán bí ọba páyà ọlọ́run ni wọ́n kàn lábùkù ń gbẹ̀yìn ọkà àbùkù àbí ọkà àbùkù. دون التقى شرف. لكان أفضل خلق الله إبليس. لكان أفضل خلق الله إبليس. èkó bà mí lẹ́rù púpọ̀ nípa kinní kan tìjàngbọ̀n kọ́ rárá ìṣe rọlù tìjàngbọ̀n kọ́ níbo là fọ́ gbà tí Buhari ti kò ń bí yìí èmi ẹ̀ sáàfẹ́ èkó ọ̀rọ̀ tó sọ yìí yé ọ̀nà bo ni ọ gbà èmi kọ́ ìyí ò ti kọjá ńjọ́ tí n ti ń bá a bọ̀ àfa mi ti ìkẹyàtọ̀ là tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹyàtọ̀ là tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọlọba budura ìmì ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. bàbá Sàkárí ẹ lọ jókòó náà n bá débi àdúrà yín pè yín mo fọ lọ́mọ yín. lọ́kàtàlẹ̀ ìlímì. níjọ́ tá a kọ́ pàdé Ìwó la ti pàdé Ìwó wọ́n wá lo mímọ̀ níjọ́ náà bí wọ́n ti ń bọ̀ táwọn èèyàn tẹ̀lé wọn lẹ́yìn girigiri wọn ò dà jòkó rú wọ́n sì lọ́ọ́ jòkó bẹ́ẹ̀ wọn ò bọ ẹnì kankan lọ́wọ́
mo ní nínú àwọn tá à ń retí nínú mímọ̀ láyé ni Allah. àfáàní ó sì practice tó gbé dání ẹlẹ́mi ọmọ àbọ̀ bígbà tí ó gbádùn yóò wá dájò kóru àgbà ǹdẹ fún bàbá àlùbáríkà wo ń bá àwọn ètò àánú agboolé yìí wọ́n máa gbérú ẹ̀yin tẹ́ jókòó yìí ǹdẹ fún bàbá àlùbáríkà ta lólúwẹ̀ máa hu àlùbáríkù múnirun máa hu àlùbáríkù fil maana kafirkatun minallah. sallallahu alayhi wa sallam. kí la ń pè lálùbáríkà ni òun ni bá ti bá yìí kafirkatun minallahi ọ̀dà gẹ́gẹ́ bí oògùn tí máa ń sàn lára ọlọ́run bàbá aṣíbi máa ń gbogbo musin ọ̀dà gẹ́gẹ́ bí oògùn tí ń sàn lára ọlọ́run bọ́ bá ṣe pọ́lọ́n bá jẹni tí làágùn ni ẹni oògùn ni bá ti á kán sínú ọ̀rọ̀ tiẹ̀ bí n bá ń tàpọ̀ pọ́ọ̀fù yóò sì máa kọ́lé bí n bá ń tà pépà yóò sì máa lówó gbogbo yòówù tó lè fọwọ́ kàn owó ni ó máa já sí bọ́ bá ti kán sínú ọ̀rọ̀ ẹ̀ ńlọ́kàn sọ̀rọ̀ yìí kése kankan ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ọlọ́run wa ní takùnlá ẹ páyé mi ọlọ́run ẹ̀yin tí wọ́n tá a fi joyè lónìí. wọ́n ní tẹ́ńsù. ìpáyé ọlọ́run la kọ́kọ́ ẹ lọ bẹ̀rù ọlọ́run ọlọ́run wọ́n fi jẹ bàbá àdínì lẹ́kọ̀ọ́ yìí ẹ sì bá ń di draft wọ́n sì ń pèrò bàbá àdínì sì ni wọ́n wí òun náà láwà ni wọ́n wọ̀ lálẹ́ kìmbà àá tó fi joyè wọ́n fi wàhálà jóná. Allah. òun tí wọ́n fi joyè ó fowó jóná. wọ́n fẹ́ lómi jẹ́ ìyá àdínì gbogbo tí jẹ́jọ́ kó ọlọ́run láyé bàbá Sàkáfì kọ̀ọ̀kan lọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ níbo lẹ́tì bá ti dé gbogbo pati bá ti dé lẹ́tì bá bí ìjẹkújẹ yìí. ẹ̀yin tá a wá fi joyè ní musin lónìí ọ̀dọ̀ wọ̀nyí o wọ́n challenge yín nù wájú ọlọ́run ẹ̀ gbáyà kan náà ń bọ̀ nbí tó ń ké lọ ni o ọlọ́ni wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin. wala nas'alanna alladhina ursila ilayhim. ẹ máa gbọ́ ọlọ́run. wala nas'alanna al-mursalina. àwọn tá a rán yẹn sí abiyin léèrè ẹ̀yin èkó ẹ̀yin musin ọlọ́run ní wàláyé ibi ẹ̀yin tí mo ní káwọn àpò ṣe wá sí fún ibiyin léèrè ń bọ̀ ibiyin léèrè àwọn ànábì ọlọ́run tí mo rán níṣẹ́ ọ̀sán làwọn àjọ wọn tí mo ní wọn ó jíṣẹ́ fún bí ọba Sàkáfì ti ń jíṣẹ́ yìí tẹ́mi náà ń jẹ́ yìí toríṣiríṣi àwọn àfáà ń jẹ́ kánrin ayé yìí àwọn tí ń gbọ́ wá sí wọn á bí wọ́n jọ́ kìámà pé wọn ò jíṣẹ́ fún yín ni ẹ gbọ́ wá sí ni wọn ò pé ẹ gba àwẹ̀ ni wọn ò pé ẹ tọ́jú bàbá yín ni wọn ò pé ẹ tọ́jú ìyá yín ni wọn ò pé ẹ tọ́jú àwọn ìyàwó yín ni ẹ̀yin ìyàwó wọn ò pé ẹ bọ̀wọ̀ ọkọ yín ni ìwọ ọmọ wọn ò pé ẹ bọ̀wọ̀ bàbá rẹ ni ìwọ bàbá wọn ò pé ẹ tẹ́kíà ọmọ rẹ ni ìwọ ọba ìlú wọn ò pé o mójútó lù ni ìwọ gọ́fúnà tí wọn ò pé o túlù ṣe ọlọ́njọ́ dá fún Báṣọlá láti bẹ́ẹ̀ àmín. wọn ò mọ rí o wọn ò sì fẹ́ mọ̀ àmọ́ ọlọ́njọ́ dá fún. àmín. àkọjá bọ̀ lóṣòdì nísìn àrìn falala wọ́n lẹ́nu bá ti mú nísìn èmi ti á gbọ́n nígbà wọn ti láàmú ọ̀yá ìmúnẹ̀ dákun sẹ́rí títì ní àbíńgbò àwọn ní kì í ṣe títọ̀ ẹ̀ǹsó ń bẹ̀ wọ́n ní àtàfà tí nǹkan ṣe wá sí ní ọkọ̀ gbé kó tó wá gbá wọn jàmọ́ wọn lọ́lọ́njọ́ dáa fún iron hand la níìdì ẹ̀yin èkó ẹkún Fáṣọlá lọ́wọ́ rájí Babátúndé rájí gọ́vùnà nù ni tàǹbà when we are talking about the governor our best governor ni. Allah. I need the iron hand ní Nàìjíríà bàbá Sàkáfì I need the iron hand ẹni tí ò ní wẹ̀yìn wò èyí jẹ́ ti máa fi halẹ̀ mọ́ pé kò ní lọ second time wàhálà yìí pọ̀ ó ní ẹ fọwọ́ mu olódo ní rìpíìtì Babátúndé rájí Fáṣọlá ọlọ́run ò ní jí ó sì ṣe àmín. ọlá àyà tó bí ọlá bàbá tó bí àmín. ẹ lọ́mọ Musa ẹni ń wọ̀ wá ọlọ́run ti tó mi ọlọ́run ní gómìnà tèmi nísìnyí tó mi àsan pé hábà ń tẹ̀ ń ṣe dáadáa báyìí bàbá rẹ̀ tó wá jẹ́ àfa ìyíwò náà tó ẹkún lọ́wọ́ ni inú tí jábẹ̀rù ọlọ́run nísìn èyí tẹ́ni àkọ́kọ́ òní ẹni ẹ̀kejì wá ni ẹ̀wọ̀n kan bí bá sì ń lọ bìkan kì í fọsìn rìn wọ́n láwọn tó bá rẹ̀ ní wọ́n máa fọsìn rìn tẹ̀lé lẹ́yìn pé kẹ́ ẹ bá yà fún wọn aláìsàn ní wọ́n máa fọn kínní lẹ́yìn pé kẹ́ ẹ tètè yà fún lọ́dún kí ló dé ìsìn lọ bìkan ó dé bìkan gbogbo àwọn tí máa tẹ̀lé wọn wọ́n lọ gba runway pé káwọn ó tètè débi tí ń lọ kò sì tẹ̀lé wọn ó dúró ni ọkú Mágàjí Àdínì gbogbo Mùsìn ó sì dúró àgbàtínà páàsì wọn kó nǹkan tó wá kọjá àwọn tó ń wá lọ dúró de iwájú ó ní amòfin lòun òun gbọ́dọ̀ ṣe báyìí bá a bá rí bẹ̀rù Ọlọ́run bá wọn ǹjẹ́ kò tó ìdágúrẹ́ wàlí dáńsùr. wàlí dáńsùr
náfúsùn. ọlọ́run ní ẹ̀mí kọ̀ọ̀kan nínú yín tí mo dá kẹ́ ẹ lè bá a lọ wò. máa kọ́ dàmátìlì gàdí. ẹ dákun àwọn sẹ́tẹ̀ ti tì síwájú ẹ̀yẹ̀ wò ètò ẹ̀tún fèsì nínú àwọn sẹ́tẹ̀ máa ṣe ẹ̀yẹ̀ wò ẹ̀jẹ̀ ọ̀dà bàbá rí níbi ìjà nísìtẹ́ bá bẹ́ wulẹ̀ wọ́n pé ìmáàmù mágàjí àdínì ìyá àdínì ẹ̀rí àtọ́lọ́hún fi óye ni challenge lọ jẹ́ kẹ́dọ̀ ọmọ wọn rẹ̀. wàlí tánzó. ẹ tún wá lọ jẹ́ o. náwó sàn. ẹ̀mí kọ̀ọ̀kan. máa kọ́ dàmátìlì gàdí. ẹ dẹ́kun kílẹ̀ pèsè kalẹ̀ dọ́là. òun lọ́wọ́ bá wa ń béèrè. ọba àtàkà bí kílẹ̀ pèsè kalẹ̀ dọ́là rí. ẹ wo ilé lọ́dún tí wọ́n ń ṣépè lé nísìn. ó ti kú fá wọn ò sì jọ́la rẹ̀ ọ́ da wọ́n sì ń fẹ́ pè é ránṣẹ́ sí. ẹ wo iye ọkọ tíyàwó ń ṣépè lé. ẹ wo iye ìyàwó tọkọ ń ṣépèlé ẹ wo iye ọmọ tí ń ṣépèlé ọbẹ̀ pé bàbá mi ò tọ́jú mi ẹ wá wo iye bàbá tí ń ṣépèlé ọmọ pé tòun tí mo ti rún parun ṣẹ̀ sí pé káyè rí ó lè dáa náà níbi ọ̀yà náà nì níbi ẹja yìí náà lọ́lọ́ ọ̀yà lọ ẹ sì ń ṣépèlé. àti wàlí tanzur. wàlí tanzur ìdàbùsàn máa kọ́ dàmátìlì gàdí wattaqullah. mo fi orúkọ àbáwá sàkọ́fí àti bàbá síbi máa mu gbogbo mo fi kí ìyàwó ọ̀rẹ́ mi dáadáa Dr. Orlando Owo o ṣeun Allahu Akbar ẹ bá ń kí bàbá tẹ bá délé Allahu Akbar bàbá wọn ni sífì máa mu Ọ̀wọ̀ tó kú ni ọlọmọsàbá wa kẹ́ wọn. àmín ọ̀wọ̀lẹ̀ méjì ti kàwé nígbà mo jáde ní AUD lọ́wọ́ mo wá lọ school Ajásin ní Ọ̀wọ̀ high school ẹ̀dàbọ̀ kẹ́ ẹ̀ ń bá tó lé ẹ̀ ń bá mi kí bàbá fọ mo kí wọn ẹ̀ ń dàbọ̀ ẹ̀ bá mi jíṣẹ́ ní bàbá ẹ̀ bá mi kí bàbá Orlando ẹ̀ lọ́wọ́ fún ẹ̀ láàfíà dáadáa insha Allah. bàbá wa gàgà bí wàlẹ̀ tanzur àwọn bá yín dúpẹ́ ni. yá ayyuhalladhina amanu. ìtakùrẹ̀ Akaramakala. ìgbàlú nígbà á lò. tọ́ la ilaha illallah. ọlọ́run o kò sí ní tí ọ̀wá ní rẹ̀ njọ́kan yọ̀ọ̀rẹ̀ àwa náà njọ́kan. ẹ̀rí kò sí ní tí ò ní rẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn ọjọ́ wọn àná àní tó bá pè mí lélẹ́yìn jíjóná eyín tí mo fi ń gbàgbà ń já ni. bàbá yìí làwọn àríyànwó akọrin mọ́ yìí. wọ́n ní mo ní fọláhara. ẹ̀rí bàbá yìí ni ọ̀wá akọrin mọ́ yìí. èyí sì ń bẹ láyé ayé sì ń jẹ́ tẹlomi. ẹ máa wọlọ́n ẹ̀yin tẹ́ ẹ bẹ́ẹ̀ jòkó ntẹ̀ ẹ bá ní lọ́wọ́ lónìí ẹ gbà pẹ́yìn lẹ lónìí ẹ ṣeré ẹnìkan ní ọlọ́la. yá ayyuhalladhina amanu. ìtàkùrẹ̀ owó lẹ́ bá ní ìbẹ̀rù ọlọ́run ní ẹ máa fi ná ẹnìkan ní ọlọ́la. taqullah. ẹ̀yin musi ọlá lẹ́ bá ní ìbẹ̀rù ọlọ́run ní ẹ lo ọlá náà ẹnìkan ní ọlọ́la. yá ayyuhalladhina taqullah. ẹ̀yin ọ̀gá lẹ̀ ń jẹ́ lónìí ẹ dákun ẹ fìbẹ̀rù ọlọ́run lo ọ̀gá náà lérí àwọn ọmọọṣẹ́ yín ẹnìkan ní ọlọ́la. taqullah. ẹ̀rí gbogbo sòdì yìí nísìnyí bá a bá ń sọ̀rọ̀ gbogbo musin ẹnìkan ní ọjọ́ ga àwọn area boys bá a bá dó sòdì gbogbo àwọn mọ́tò nkankan ẹ mú sí olú ọmọ ní tiwọn ẹnìkan ní ó tún wá jẹ́ ti musin ẹ mú gọdí ẹ aládùn ẹni tìyà yín àwọn tí ń bá ń lò lónìí ẹ dákun ẹ̀yin tẹ́ di gbogbo gáréèjì mú àbáwọn ọmọ ọbú ẹ̀yin tẹ́ di wọ́n mú ẹ dákun ẹ fi sáwọ́là ẹ fi ṣe wáàsí bí n bá ń bọ̀ wọn ní tùà wọ́n rọ̀ ń bọ̀ ni níjọ́ tí ó kú ìbọn oògùn òṣìṣẹ́ mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń bá mú nǹkan lọ́wọ́ lónìí ẹ mú sí olú ọmọ ní kìnnì kan jẹ́nẹ́rà ní kìnnì kan aládò ní bí sáwọ́là ti hàn wọ́n lé mọ̀ tó bó ti hùwà bó ti hùwà rí náà tó wọ́n padà pa náà ni. fàlàṣẹ òní wá ń jẹ́ tẹlomi kí wá ń tiẹ̀ wọ́n mọ̀ ẹ̀yà mi ẹ̀yin olóye tòní lábẹ́ umbrella Musharauddin Central Mosque ọ̀dọ̀ wọ̀nyí o ẹran tí kò ní jẹ́ tiyín ọlọ́jẹ́ táwọn kan bá lọ bá sì lọ àbọ̀nbọ̀ Allah bàbá rà àárọ̀ sàn bọ́sà bá ti dé àmọ̀rì tí a ṣe alẹ́ Allah kapitali aláṣẹ bàtà alẹ́ bá ti dé òru lọ́kàn gbogbo ẹ̀ ń bàdá lára wa àwa náà ma bàdá lára wa
bí mo ní mo ti yá ìkàlẹ̀ yìí nísìnyí ọba tún lo bí 30 ọdún sí èèyàn mọ̀ pé ṣé mo ní mù náà ni gbogbo ojú yóò ti kọ bàámu yóò wá sọ̀kalẹ̀ àfa la ilaha illallah àṣekà lò nítorí ọ̀la ni àfa abdulaziz ẹsẹ̀ oníire àfa Gazali baba Sakafi ibi tí ti sàdúrà nù kapitẹ́ni aláṣẹ mi mo ti fẹ́ sàdúrà ni. Kala Gazali. ẹ wo àfa Gazali. Allahu ila Dawudi. ọlọ́run wọn sẹ́sà nàbì Dáúdà. Baligi alal ardi anni. lọ sọ báwọn tí ń bá ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ pé èmi ọlọ́run. Ana habibu liman ahabbani. kapitẹ́ni aláṣẹ bó ti nífẹ̀ẹ́ ọlọ́run tí gbogbo sí ọlọ́run wọ ọlọ́kàn yìí bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe máa wá gbọ́n tọ́lọ́run wí fún ànábì Dáúdà. Baligi alal ardi ya Dáúd lọ́jọ́ tẹ́ gbogbo àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ ìwọ Dáúdà ipe èmi ọlọ́run. Ana habibu liman ahabbani. ẹn tí ń bá ti ń fẹ́ mi ẹn tó bá jẹ́ ayò tó mú mi ọlọ́run ní ayò rẹ̀ èmi ọlọ́run ń mú òun náà láàyè ASP Kamal ń mú òun náà ní ayò èmi ọlọ́run. Wajalisu liman jalasani. kápítẹ́nì aláṣẹ èmi ọlọ́run èyí sì jòkó tẹni tó bá lé mi ọlọ́run lòún jòkó tì èmi náà jẹ́ ní tí mo jòkó tì ìní kú. Anisu liman asabi. èmi ọlọ́run ẹni tí ń bá wò mí n ò ní wo bì kan mọ́ òun ni wọ́n máa wò mí ọlọ́run. Wa masahibu liman sahabani. ẹni ọba mú mi lọ́rẹ̀ẹ́ baba wa Sakafi ọlọ́run kí Dáúdà ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ ẹni ọba mú mi lọ́rẹ̀ẹ́ èmi ọlọ́run sójooyè náà ọba mú mi lọ́rẹ̀ẹ́ gbogbo à ń lọ pati alẹ́ kíkọ lọ́mọ gbogbo à ń sèyàngbọ́n kíkọ sèémà gbogbo à ń pè jọba dàkọ́dà bá ọjọ́ ń kóyè ìsìlámù ni mo jẹ èmi náà ti di ìgbà tó bá ń lọ ń lulẹ̀ èmi náà lọ́dọ̀ ọlọ́run nísìn tọ́ ọlọ́run ló fi jẹ́ àwọn tó sì nǹkan kan sì ń bẹ fáwọn tó joyè ń bọ̀ ń bẹ̀ ẹni ọba ti mú mi lọ́rẹ̀ẹ́ èmi ọlọ́run ló mú lọ́rẹ̀ẹ́. Wa mukhtaru liman ikhtarani. baba wa Sakafi kapitẹ́ni aláṣẹ baba chief imam gbogbo musin èmi ọlọ́run ẹni ọba sàmì lẹ́sà èmi ọlọ́run wọ́n wàá sàmù náà lẹ́sà. Wa muti'u liman ata'ani. wọ́n sì máa tẹ̀lé tí n bá ti ń tẹ̀lé mi ọlọ́run ẹ rí. Ala. kapitẹ́ni aláṣẹ máa gbọ́. Ala. baba wa Sakafi ẹ̀tẹ́tí. Ala. baba àdínì ẹ̀tẹ́tí. Ala. múni mùtáyé ọmọ baba wa Saka ẹ̀tẹ́tí. Ala. ẹ̀tẹ́tí gbogbo jama ni mo ṣe. Inna ad-dunya bahrun amikun. baba wa Sakafi abani inna dunya gbogbo ẹ̀yin dẹ́ dúró ẹ̀yin náà gbé inna dunya. Inna ad-dunya. ní bọ̀ ẹ bó ti fúyẹ́ tó ọ̀láyẹ̀ lèmi ò rí rí àmọ́ tá a bá ní kò gbọ́dọ̀ gbọ́ kí wọ́n fi kásẹ̀tì sí mùsùlùmí ni o kí ló ń jẹ́ ní Sharafadeen kò kírun rí kò á gbọ́dọ̀ gbọ́ kí wọ́n fi kásẹ̀tì sí òun ní ọkọ̀ ya wèrè ńgbọ́ lọ́wọ́ sì fẹ́ dá wà lálẹ́ ọkọ̀ lọ́ọ́ lu tí kan wọ́n ní ní olókè mẹ́rin kò débi kọ́mọdé ṣeré òun ní ọkọ̀ ya wèrè lórí títì báyìí òun ni ọ̀wá rí àlà inna dunya ẹ̀wí bẹ́ẹ̀. Ala inna ad-dunya. bàbá wa Sakafi ọlọ́run ni ẹ tẹ́tí pé inna dunya dájúdájú ayé tẹ̀ wà nú ẹ̀. Bahrun amikun. odò kan ni o àmọ́dù ọ̀hún ó wá jódò òmùgọ̀. Wa qad garraqa fi nasun kaseeran. bó ti wá jódò bó ti jó odò òmùgọ̀ náà tó ẹ̀yin musin ọ̀pọ̀lọpọ̀ yẹn ti rí inú ẹ̀. Falitakun safinatuka fiha taqwallahi. Mágàjí àdínì gbogbo musin ní Nusarauddin Central Mosque kapitẹ́ni aláṣẹ Falitakun wà lọ jẹ́. safinatuka fiha taqwallahi. ọkọ̀ tìyẹ tó gbé sórí odò náà jẹ́bẹ̀rù ọlọ́run kúnú ẹ̀. Tube limani hudiya ilal islami. bàbá Sakafi ẹ wá gbọ́ túbẹ̀ eríire fẹ́ni tó ṣe pé. Tube limani hudiya ilal islami. eríire ẹni a fi mọ̀nà sínú ìsìlámù
ẹ̀rí àwọn kan ní ó joyè nínú ògbóni ọlọ́run yọ tiwa kó àwọn kan ní ó joyè nínú eléégún ọlọ́run yọ tiwa kó ńbẹ̀ àwọn kan ní ó joyè nínú ẹlẹ́yọ̀ ebá ọmọ èkó ọmọ mùsùlùmí ní raṣọ ẹyọ láti Lọ́ńdọ́ọ̀nù túbẹ̀ ń bọ̀ ọmọ èkó olówó kan tọ́lọ́hún kẹ tọ́lọ́hún dẹ orí ẹ̀ dẹ lọ́lọ́hún ṣe fún ọmọ bẹ́ẹ̀ wọ́n ì mọ ni ó di jáde kìyàmọ́ ọdún jọba wọ sàárè kéèyàn lọ Lọ́ńdọ̀nù lọ́ọ́ dà aṣọ ẹ̀yọ̀ wá sẹ́kù ẹ wo eri ibú upon eri ibú gbé gbogbo mọ́mù tí ń bẹ lẹ́kọ̀ọ́ yẹn pátá aṣọ́dún yìí nì ẹ máa lọ́ọ́ gbà lọ́dọ̀ bàbá wa ọba Akiolu òwì bẹ́ẹ̀ gbogbo àfa tafsiri pátápátá tèkó yányán iṣẹ́ ọlọ́run tẹ̀ ń jẹ́nu àwẹ̀ yìí asọ̀tẹ́ wọ̀ ń jọ yídì ọdún àwẹ̀ ẹ máa lọ́ọ́ gbà lọ́dọ̀ bàbá wa ọba Èkó àti 100,000 tẹ́ fi ràn ọwọ́ ara so ẹ̀yọ̀ ẹnìkan ní ó tún wá gbani sí eléré Wàsíù Àyìndé tí máa gbé ìwòyí ànámọ́ wa ń tà ló ẹ máa wo rọ́ọ̀ tọ́lọ́ sí kan mi àlùbáríkà sí ìwòyí ìjẹrin àwa ní Manchester èèyàn tó ń rí ìjẹta òun bẹ ní tàló ìjẹrin òun bẹ ní Manchester ìjarun àwa wà ní Chicago ìwọ́tọ̀ wíwá òun nísìnyí àwa ní ajá amúdá ẹkún náà wo jẹ ta lọ́ba lè ń dé. bàbá wa sàkọ́ bí ẹ wá wo nǹkan ọlọ́run bó sì kàn mí àlùbáríkà sí fún tọ́ba wa wí gbogbo ẹ̀tọ́ tó wá lè ní Àyìndé wá sí mi ẹ̀rí sáwá rí lóòótọ́ kí la rí níjọ́ tá a ti ń wò yìí ẹ wò ó àwa wò láti bí ọdún bí ogún àárín kankan ọmọ Ádámà wa dà sídìí yìí òun ni wọ́n wá ń tẹ̀lé bẹ́ẹ̀ bá wá pé wá sí nísìn yóò bá gba irinṣẹ́ 600,000 ní owó oníṣẹ́ aṣọ táwọn olóde ọwọ́ ẹ̀ tún ra fún àwa àfa wàláyé ajínigbé wa dọ̀dọ̀ Ọlọ́run Masha Allah ààrẹ sàn gbàláyé lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ máa ń kéwù bẹ́ẹ̀ sì wòlíì wọ́n máa sọ ni a ti fún wọn mọ̀lú kan jọ́ tí wọ́n wá bá wa nà án bàbá Ṣọlá ṣe bá tún sanwó aṣọ fún bàbá Imam wọ́n tún lówó kan tún máa wà wọ́n tún máa san 5,000 tábà dójú agbo kí ló dé wọ́n fi kí ni ìṣe sálárì ni ẹ wá wo nǹkan irinṣẹ́ lásán ẹ san 600 tí ó kò wá bí orí yín aṣọ tẹ́ ẹ bá wá rà ẹ rà tiẹ̀ náà báyìí ní síbẹ̀ bàbá pẹ̀lú àwọn Wàsíù 1 point ni o ẹ tún wá gbé onífídíò wa la ilaha illallah ẹ dẹ́gbẹ́ wá wà wá àfáà kìlà wá gbà èmi ti á wí bẹ́ẹ̀ bá wá pè mí ntọ́ bá wù yẹn fẹ́ yín léyìn ẹ̀ lẹ́sẹ̀ gbọ́dọ̀ sanwó wájú mi Insha Allah èmi ń gbowó bẹ́ẹ̀ bá pè mí n ò ní sẹ́mi ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́run yìí ní jẹ́ kí ọlọ́run sì kì mí ń lọ látẹ́sítàrú ayati samanan qalilan Buhari iṣẹ́ náà lọ́ọ́ jẹ́ ìwá sí ló ń ṣe yìí má ta àyà mi lọ́pọ̀ o ń bẹ ní Al-Qur'ani ń bẹ wà débi ẹ ti ń sọ̀rọ̀ jẹ́ pé ẹ máa gba dúró owó òun ọlọ́run ló kì mí lọ nígbà látẹ́sítàrú ayati samanan qalilan látàṣtàrú ayati thamanan qalila. ayé mi ọlọ́run òun la Al-Qur'ani ẹ gbọ́dọ̀ ta lówó jáǹtí ọ́ nítorí bá mú ọ tó fẹ́ gbé mi wá láti Ìlọrin wéko mi bá sànù rẹ 100,000 bẹ́ẹ̀ ni ẹ ń pe àwọn kí ni wọ́n wí ẹ wò ó ilé olókè mẹ́rin ìka alábẹ̀ ń dábẹ̀ la sáyé ìka eléyìí ní alábẹ̀ tẹ́tẹ́lẹ̀ ni. látàṣtàrú ayati thamanan qalila. ayé mi ọlọ́run ẹ mẹ́ta lọ́gbọ̀ ẹ wá wo wàhálà àfa kọ́mọ tó mọ̀ alif ẹ wo ogún àfa kọ́mọ tó mọ̀ bá ẹ wo fìtínà àfa kọ́mọ tó mọ̀ ta ẹ wo wàhálà àfa kọ́mọ tó mọ̀ fa kó tó mọ̀ wá sòópọ̀ kó tó mọ̀ pé dọ̀rábà ẹ̀rí dọ́ọ̀d àti ra àti bá àfàtúnṣe wàhálà pé dọ̀rábà olù kàtàbà ọkọ̀ jàlásà àkàlà ọjẹ sàràbà òmù sàhábà ọlọ láìlà ìkẹyàtọ̀là tó pé o. àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹyàtọ̀là tó pé o. lọ́pọ̀lọpọ̀
kọ̀lọ̀ bá búdúrà yìí mi ó ní wọ́n sin àgbáyé àfáà dáadáa. Captain aláṣẹ ẹ bá ń kí TJ Ọláolúwa bàbá àdínì ń bọ̀ lọ́wọ́ àdínì òun dà òun ni àwọn èèyàn ń ròyìn rẹ fún wa púpọ̀ irú yín lọ́lọ́run jẹ́ ọ̀pọ̀ nínú ìsìlámù. àmín. ó ti yé mi lánàá à ń bẹ́ bí òkú kọ́lédowó ń ṣe wá sí lọ́wọ́ gbogbo wòye àná níjẹta gan níjẹta Friday à ń ṣe wá sí lọ́wọ́ mbẹ́ mo wá hàn náà sí fáwọn jàmá pé ẹgbọ́ o ti kọ́lédowó la wà tí ń ṣe wá sí lọ́wọ́ ìwọ́n ló kú àtúwá ń gbọ́ kan nísìnyí lánàá náà wọ́n ní bàbá àdínì Fọláwíyọ wọ́n ní bàbá àdínì gbogbo Nàìjíríà wọ́n ní bàbá àdínì tèkó kò dé lọrin níjẹta ni ti sọ bẹ́ẹ̀ fún wọn níjọ mo wá Central Mosque náà mo ti sọ fún wọn à ń ṣe wá sí ojú kó báyìí wọ́n ní bàbá àdínì gbogbo Nàìjíríà ní bàbá àdínì wọn ní Central Mosque lẹ́kọ̀ọ́ ọmọ tí ń kiri ẹ̀kọ́ ní ọkọ̀ yín kéwù lọrin bàbá sọ̀rọ̀ sìmọ́ǹtì dé ẹlẹ́jẹ̀ bàbá àdínì gbogbo Nàìjíríà ní ti bá ara lọ́wọ́ yín bàbá àdínì lọ́wọ́ kò láyé àmọ́ àṣàdúrà fún bàbá Sàkábí kí ló jẹ́ àṣàdúrà fún àṣàn pé àbà ẹ máa pèrún odò lọ́wọ́ mélòó tí ń rántí wọn ni ẹ máa pèrún wọn ló ti tún wá sanwó ọdún márùn kalẹ̀ kọ̀mọ́ kó wọn ó kú ọlọ́wọ́ kẹ́ Fọláwíyọ àmín. wọ́n ní tí wọ́n ń kọ́ mọ́sálásí gbogbo àfààní máa wá tọ́jú TJ Ọláolúwa wá fọkànbalẹ̀ wọ́n lówó tó gbé kalẹ̀ wọ́n sọ fún mi nísìn ẹ má wàá jó ẹ dákun ẹ má jẹ́ ojú òní nìkan ẹ má jẹ́ ojú òní nìkan ẹ tún jẹ́ ọ̀pọ̀ o ẹ máa rántí àwọn àlùfáà gbogbo àwọn àfáà ẹ má gbàgbé wọn o ẹ máa rántí àwọn àfáà o ṣé àwọn ọlọ́kadà tún bẹnu wọn náà àwọn ọlọ́kadà nǹkan bẹ lẹ́kọ̀ọ́ ayíláyílá àwọn ọmọ tiẹ̀ nu ayíláyílá agbẹ́sìngà àdínì ọlọ́run oníjọ́rọ̀ yín ó bàjẹ́ àmín. ọlá Qur'anul Azim àmín. bàbá Sàkábí ẹ̀jẹ̀ arúgbó ọlọ́run tó fà wá síbi ọ̀nà kéwú ọlọ́run tún dá lé kéwú kan lẹ̀ sáyé nísìn Chelsea lé kéwú kan nù Man U ilé kéwú kan nù Liverpool ilé kéwú kan nù Barcelona ilé kéwú kan nù Arsenal ilé kéwú kan nù la ilaha illallah ẹ bá wa lọ́wọ́ gbọ́ bákà bẹ́ẹ̀ bá wa ń ṣe wá àṣìṣe bá wa ní dàpọ̀ ọlọ́run wọn ni máa yọ ọgbà bọ́ọ̀lù ọlọ́run jẹ wíńdì ẹ wàá pawó dé àmọ́ tẹ bá dàpọ̀ ọlọ́run ìmọ̀mọ́ àdúgbò wa ọlọ́run jẹ́bi rè ogún ọmọ àmín wọn ò ní mú kọ́bọ̀ wá àwọn tó bá ní wọn ọlọ́run dákun bọ́ọ̀lù wọn fẹ́ gbá lónìí o ọlọ́run mọ̀jẹ̀ Chelsea òun wí ni o ẹ mọ̀ wá gba owó àwọn tẹ bá ní wọn ọlọ́run dákun àlàáfíà rẹ nìkan kan wà yìí ẹ̀já sanwó àdúrà ọlọ́run mọ̀mọ̀ jáṣà àmín bàbá gbọ́dọ̀ ti parí yẹn jọ sẹ́ǹgbà àwọn ọmọ wọ̀nyí ọlọ́run lébi náà wà ń wo ayé ẹ̀yin olóyè mọ́nà àhábà ní ẹni ọba fẹ́mi èmi náà wà jẹ́ nítorí wọ́n sì máa jòkó tẹ̀ ní ọba jòkó tèmi ọlọ́run wọ́n máa wo ẹni tí ń bá ń wò mí. túbẹ̀ liman hudiya ilal islami. ẹ̀yin mú sí àfàwà ní eríire o ẹni tó bá ṣe pé a fi mọ̀nà sínú Islam ẹ̀rí ẹ̀yin ní Sharafudeen Central Mosque ọ̀dọ̀ wọ̀nyí. innal islama dinullahi. ìsìláàmù ta ìwà nù ẹ̀ yìí captain aláṣẹ TJ Ọláolúwa Alhaji Abdulrahman èyí tẹ ìwà nù ẹ̀ ìsìláàmù ta ìwà nù ẹ̀ yìí ẹjẹ́ nu yóò máa dùn pé dinullah ẹ̀sìn ọlọ́run ni. ya amiral junudi. Ọ̀ṣun Òṣogbo ẹ bá ní kọ̀ báyìí kò sì ṣe kankan fún yín bí ẹ ti ń bọ̀. àwọn aláyé lála ìjẹkújẹ lọ́ba yín débẹ̀ nǹkan kan sí ń bẹ ọlọ́run náà ni kò sí nǹkan kan bẹ̀. ìjẹkújẹ lọ́ba wọn débẹ̀ àwọn ẹlẹ́yọ̀ ebi ló pa wọn débẹ̀ àti ká máa rówó kóná. gbogbo nǹkan kí nǹkan tẹ̀rí ti sẹ̀rẹ̀ láyé ni ẹ bá ní kọ̀ báyìí. èmi ọlọ́run nìkan ẹni la ilaha illallah. la ilaha illallah. àwọn kírísítẹ́nì wọn á wí aleluya wọn ibi àsìmì ẹ̀yin náà ní la ilaha illallah. la ilaha illallah. kò sí tó tó yìí wọn láyé nílẹ̀ Yaman ilẹ̀ Yaman ọ̀nà oko tí wọ́n máa ń rìn lọ ọlọ́run ni wọ́n dára la ilaha illallah ó sì hù látọ̀tún ó sì fi ọ̀nà lẹ̀ ọ̀nà tí wọ́n gbà ó sì fi lẹ̀ ó wá bẹ̀rẹ̀ Muhammadun Rasulullah
ọwọ́ abẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ kejì bẹ́ẹ̀ ẹ máa wọ ọlọ́run tòun ti bẹ́ẹ̀ náà àyà ọlọ́run ni ọmọ ádámọ̀ gbà ìgbín àti rí nínú omi la ilaha illallah wọ́n fọ́ pé àbẹ̀yàn lójú bó ti wà náà lọ́wọ́ ọmọ ádámọ̀ àrí àgbà ní adìyẹ tí wọ́n gbé ẹ máa kírun ẹ máa wá wọ ọlọ́run wá fẹ́ yọ̀ yín o àwa ti gbé lọ́dọ̀ tiwa ń lọ rí oró kò ń lé adìyẹ òbí ẹ kírun ó ti mọ̀ pé ẹ burú ọ̀rọ̀ àwọn àjẹ̀bú kò fi ọyọ ń bẹ̀ ọmọ pé Wàsíù mùsùlùmí kankan ni wọ́n fẹ́ràn bẹ̀ ọlọ́run wa máa lọ wí lọ́rin ẹ máa kírun àwọn Ìbàdàn ọlọ́run orí kọ̀ yọ ń bẹ̀ èyí ṣe tí òfin yọ ń bẹ̀ ẹ̀rọ ni àwọn barista àti kìíní tí wọ́n nu àwọn barista òbẹ́sẹ̀rẹ̀ kankan àwọn àmì tí yín nù ń bẹ̀ wọn ọlọ́run wa ń yọ gbogbo ẹ̀kí bẹ́ẹ̀ ẹ máa wọ ọlọ́run àmì ọlọ́run tí wọ́n ń wá tó náà wàláhì làzim ọmọ adámọ́ gbà pj ọlọ́luwa èmi ọlọ́run wà á dágẹ́. yá mi rẹ́lí jùnúdì. mo pè wọ ọ̀gá ọmọ ogun captain aláṣẹ. yá mi rẹ́lí jùnúdì. bàbá ní jùnúdì ọmọ ogun ni àfa ọba àwọn ọmọ ogun asp kamal nílẹ̀yìn sp ayilara ọlọ́mọba mi sọ dáadáa òun bẹ l'Abuja kọ́nẹ́lẹ́ akéwùsọ́lá ọlọ́mọba òun náà bẹ ní Abuja sp lukman òun bẹ ní Sudan gbogbo wọn bẹ gbogbo wàhálà bá pé ní àwọn tẹ̀mí máa kó kinu baba àárọ̀ wà bá ń lọ bí ọ̀rọ̀ ọlọ́run sẹ́ni tí n bá ń bọ̀ láti Ìlọrin gbogbo òjá àfa ń ó gbé kọ́sító géètì èmi náà wà á gbé ìjàngbọ̀n ń bọ̀ lẹ́kọ̀ọ́ nù ń bá ìdájọ́ bá ń lọ lọrin àwọn àtọ́ apáàkì tó géètì ọlọ́run òrìmọdé nàwéétù ó kọ̀ wọ́ ọlọ́run ń lọ lọrin padà nù ni èkó yìí kọ̀ rọrùn rárá àwa adúgbẹ́ afọláyé abidúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run nígbà tí wọ́n ń bá èkó bọ̀ rí ọlọ́run adúgbẹ́ o èyí kọ́kọ́ ń ṣe wá sí lóru aago méjìlá kò ń lé gbogbo ibi tí n bá ń lọ aago méjì òru àwa kò ń lé gbogbo wa náà sì ní àti captain àti kálukú kọ́lá tí wọ́n bá ń bẹ́ ń tà ájúdì èyí ti sọ fún wọn aago kan ti lu wọn ti dọ́dọ̀ wa lágége àwa àgbèrè aláta gègé à ń lọnu ẹ̀rí àti sp wálé àjàó gbogbo wa bẹ́ẹ̀ òru náà la máa lọ ọ̀sàjà ni ẹ̀pẹ́ kankan gbogbo ẹ̀rù la máa lọ bàbá wa lọ lóru bí kí wọ́n máa gbá sẹ̀tì lọ́wọ́ àwọn èèyàn báwa bá ti lọ létán mo wá káńsù pé ẹ̀yin èkó ẹni tí ó bá pè mí wọn wá tòru mọ́ ọ̀sán ló kù torí àwọn ẹni tí wọ́n ń gbọ́ wá sí tí wọ́n ń gbá sẹ̀tì wọn ẹnjú àti wọn ń lọ wá sí ọ̀hún ọlọ́wọ̀n ọ̀já lẹ́nìkan pé àfa ẹ̀kọ́ máa ń fọ́n bù ẹni ọba dàn wò wọ́n bí yóò pé ọlọ́run kò sọ́wọ́ mọ́. yá mi rẹ́lí jùnúdì. nígbà tí ń lọ kì í àwọn ajégúnlẹ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ bẹ̀ òru ni mo lọ gbogbo lẹ̀kùn mọ́tò àwọn já wọ́n ti bá kówó nu ọkọ̀ ni mo wà lẹ́yìn ajégúnlẹ̀ bẹ́ẹ̀ bá pọ̀ máa Musa ìní wa máa kílódé olè níyìn lájégúnlẹ̀. yá mi rẹ́lí jùnúdì. àgbọ̀ ya wọ́n change lóòótọ́ wọ́n sá ń pè wá ìwà ń dá wọn lóhùn máa ní èmi mo pè yín lólè lóòótọ́ ń jẹ jálẹ̀kùn mọ́tò ìwà pè yín lólè mọ́ ìmọ̀ wa níjọ́ tí tún wá lọ náà òru náà mo tún wá àwọn ọ̀rá ìsàbẹ̀ gbogbo a ti kó nǹkan lọ́wọ́ ọlọ́run ò sì ní bí wa ń tá a bá dánwò tọrọrọ ọlọ́run ni wọ́n fẹ́ dí sí ọlọ́run lọ́wọ́ nu bàbá àtàkàbí ẹni abáni máa lọ má jí má ọlọ́run ò ní bí wa kì í sọ̀rọ̀ àwàdà. bẹ́ẹ̀ni. mo ti dúró yìí tí ń jíjẹ ọlọ́run yìí ọmọ káwá lóhùn mú gbó tán òun ọ̀dà bá àwọn mọ̀ àwa jókè wá pé wọ́n lè máa ń fa ń rù wàláì kò ní jí. bàbá àtàkàbí wàláì tàláì sọ́mọ́bì láì kò ní jí mo búra pẹ̀lú ọlọ́run tó dá mi mo kúkú retí ẹ̀ létẹ̀ tẹ́lẹ̀ wọ́n retí ẹ̀ ni nítorí pé àwọn fẹ́ẹ́ ránṣẹ́ lu òkè níbi ọlọ́run ò ní di òde mọ́ nígbà yẹn ń lọ lu òkè tí ò sí bẹ̀rù ọlọ́run ọwọ́ alutí mẹ́rin ọmọ ọkùnrin ọwọ́ alọ ọwọ́ alé ọdún ọwọ́ adé lásùbà àjọ ọdún àǹkárá kan tó tún wá lọ wọ̀ náà nígbà wọn bọ́ ọlọ́run ọmọ ọdún méjì ọtún wa ń bá gẹ̀ ọlọ́ọ̀kọ́ bíi ti Saheed Òṣùpá ìwọ̀n kí wọn ẹ̀lẹ́ dálì àwálé ọdún náà ni à ń sálámà àwọn òkúta ilé yìí èmi ni Najimudeen àwọn ní Najimu ṣé ìwọ ni bọ́n ṣe wá ń ṣe lẹ́gọ̀ọ́ sí ni ẹ̀ lọ́run ó tún wá tarún kókó ọlọ́run bàbá wa ní ó ṣeun ń gbọ́ lọ́wọ́ àlọ́ ní ọmọ àtúndì ọ̀tún la bàbá wọlé ní tòṣì ọ̀dà àmọ́ lọ́wọ́ bọ́ọ̀rọ̀ bàbá ní ya Latif ya Latif ọlọ́run wọ̀ lánàá bí ó ní di ọ̀tún láyà
wọn gbọ́dọ̀ ríru ẹ̀yìn máa wà nílé òní di ọ̀tún láyà yìí ìrọ̀lẹ́ ọjọ́ kejì ló tún gbé báàgì níjẹ́ òtún wa lọ náà kò tó ta sẹ́ẹ̀tì kó tó tún lè kó wa ẹ máa wà dánwò ọmọ. bàbá Sàkáfì Captain Aláṣẹ gbogbo ẹ̀yin olóyè ìbẹ̀rù Ọlọ́run wádà ẹ̀yin tẹ́ ẹ tó yìí lónìí ní abẹ́ umbrella Nusrauddin Central Mosque ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ yín o èmi Ọlọ́run ìtìjú ẹnìkan o àfẹnití bá tìjú èmi Ọlọ́run ìnífẹ̀ẹ́ nìkan àfẹnití bá nífẹ̀ẹ́ mi Ọlọ́run mo bùkí ẹnìkan àfẹnití bá bùkí mi bẹ́ẹ̀ bá jẹ ẹgbẹ̀rún oyè láyé nípa ìsìlámù tí ó bá síbẹ̀rù Ọlọ́run ní ọ́ndà oyè tó jẹ èmi Ọlọ́run ọ̀nà ni ẹ lọ bẹ̀rù Ọlọ́run ẹ ti nífẹ̀ẹ́ àwọn afa alibarika ò sí lọ́dọ̀ ẹnìkan àfọ̀dọ̀ àwọn bàbá wọn ọ̀dọ̀ àwọn afa adá anabi mọ̀ ni àárí àwọn wọ̀nyí là nábì tí ń bẹ al-ulama warasatul anbiya àwọn ànábì ni àwọn ànábì ni àwọn ni wọ́n jogún àwọn ànábì àwọn làrórí àwọn ènìyàn Ọlọ́run àwọn ànábì ni kọ̀sẹ́ni ọ̀rọ̀ ànábì a máa gbà fún torí pé Al-Qur'ani tá n ké òun ló mú wa fún wa gbogbo tá a sì ń gbọ́n pa Ọlọ́run ayé ala salati ayé ala falayi Allahu akubaru à ń ká Al-Qur'ani à ń lọ wá sí ànábì lọ́lọ́ṣẹ́ gbogbo bídíà lọ́lọ́run bínú sí gbogbo bídíà ẹyọ kan lọ́lọ́run nífẹ̀ẹ́ sí kí lọ́jọ́ lọ́wọ́ nífẹ̀ẹ́ sí gbogbo ayé ní í ṣe òun náà ni mọ́lídìí nabiyyi sallallahu alayhi wa sallam mọ́lídìí nabiyyi sallallahu alayhi wa sallam minal bídíà hasana inú àwọn àdáda lè dáadáa ni torí pé à ń fẹ́ ń tọ́lọ́run fẹ́ ni ọlọ́run ò tí wàá dákẹ́. awidi nafsaka walisanuka. lọ́jà ẹ̀mí rẹ̀ afa tẹ ahọ́n rẹ̀ ẹ̀mí rẹ̀ dunni ma. walisanuka wa ainuka wa yaduka. ọwọ́ rẹ̀ ojú rẹ̀ etí rẹ̀ lọ dunni ma. bi amali sidiki. máa ṣiṣẹ́ tó jòdòdò. wa aleika bitakwa Allahi. ń bọ̀ máa ṣiṣẹ́ tó jòdòdò. irú àwọn kan tí máa ṣe kọ́fúrẹ́jì ni ẹlòmíì ọba ti lalú omi ọba ti jéèyàn náà ti ń gbé kínní ìkọrùn kì í o lè ba yí omi jẹ o lè lọ́ọ́ dún kò sí sí òdodo níbi bàbá àwọn dúró nu mọ́sálásí o lè lọ́ọ́ dúró ń bẹ̀ yọ máa ka yín ní dọ̀túnladé yọ wà lọ́ọ́ fún táìtì kan ẹ máa wo sí èpè ìbẹ̀rù Ọlọ́run fáwọn olóyè yóò sì lọ wá fọ́tò wa kan yóò rà náà ni yóò sì gbé sí o lè wá wo tàwọn tó dúró tì mí yọkàn lẹ́bi márùn-ún mọ́ ní kálukọ́ bá tún mọ́ ra wìtìwìtì Ọlọ́run ní àràmù lọ́ ń jẹun ò ní níláárí táwọn ojú ẹlòmíì ti ń ta gbogbo ẹ̀ náà kọ̀ lábọ̀ bẹ́ẹ̀ bá lẹ́lòmíì ẹ̀ ṣe báwọn ti ń ti bárò ní wọ́n yẹ tààtọ̀ fún mi pé àwọn ló ń gbé pcd kìíní jáde kọ̀ wá lábọ̀ òun lọ́lọ́run wá ń wí. wa aleika. ọ̀dọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ yá ni. bitakwa Allahi. pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. wà tọ́. àti kọ́ ọmọ tẹ̀lé tọ́lọ́run. fa máa yẹ kún. ẹ̀rí gan àwọn ni wọ́n gbé kọ́ tẹ̀lé tọ́lọ́run kọ́ bẹ̀rù Ọlọ́run kọ́ ọmọ mọ́fìn Ọlọ́run ṣẹ àwọn ni wọ́n jẹ́ èèyàn ó borí gbogbo nǹkan láyé. alibiru. ẹ̀rí rere. watarikul adha. àti ká ti fi sùtá lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ máa fi sùtá sẹ́yìn èyí ọkọ̀ mọ̀ lọ́dọ̀ àwọn OPC ńgbà wọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn OPC ńgbà wọn kọ́ bẹ̀rẹ̀ wàláyé dáadáa lápẹ́ wọn wàláyé ẹ bá sì mólé wọ́n sì bá wa pa inú wa sì ń dùn ńgbà ọ̀yáde wọ́n pàlù dání ọ̀rọ̀ wa di bí àfa ìwọ́n tó bá ti bá wọn dùyàwó wọn lọ pa ni ìwọ́n tó bá jẹ wọn lówó tó bá tó wọn pa ni àbí kí wọ́n nà lórí ológun ẹni tí wọ́n darí ipa tí bọ̀ wọ́n wà á máa nà wọ́n làwọn àwọn oògùn ń bẹ ankasifi mọ wá ní èyí tẹ̀ wulẹ̀ ń ṣe ẹ̀ ń dààmú wa ni ẹ dákun àwọn èèyàn pọ̀ tá a fẹ́ pa lásòrò kì bàbá Ìyábọ̀ lónìí rẹ̀ ṣì ọmọ wọlé kásọ̀ tuntun ọmọ wọlé mọ́ ẹ lọ́ọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́yìn kan kọ́mọ bá tiẹ̀ lọ́ọ́ kágbádùn Nàìjíríà Àtíkù ní ń bọ́ Básanjọ́ ọjà yìí àwọn méjèèjì ẹ̀ mú wọn kó ńlẹ̀ kágbádùn ayé bí rọ́ọ̀lì ti ṣe lù gánà nù ó pe gbogbo wọn sí mítìnì ní gbogbo ẹni ó ti ṣe lù wọn rí gbogbo olówó inú ìlú ó sì kó wọn fẹ́ bá yín ṣe mítìnì òun náà sì ń bẹ láàrin wọn ó ti wí fún wọn ta ọba tó yẹ táǹbà ìbọn ọba jáde ẹ bọ́ǹbù àwọn kọ̀ ó kílíà gbogbo àwọn tó jólówó Gánà àwọn tó ti ṣèjọba rí ń bẹ̀ Gánà nù ọmọ wọn bẹ̀rẹ̀ lẹ́rí Nàìjíríà mọ́ wọ́n ń gbádùn gbèsè ayé wọn Gánà ẹ̀yin APC wa ẹ̀ lè ṣe yíhun kẹ́ bá kó gbogbo àwọn olówó Nàìjíríà tí ò já gbádùn jọ kẹ́ ẹ̀ fún wọn lẹ́yìn drum kan àwọn ará àdúgbò ẹ̀ máa halẹ̀ máa sọ fún ẹ pé APC ni mí ẹ̀yin wo
ẹ̀yin lóògùn ẹ lóògùn lọ́gá yín sunkún nù bí wọ́n tì mọ́ ẹ jẹ́ gbé jáde kókó ń bẹ ká má rí mọ́ ẹ dákun ọ̀dọ̀ wọ yín ọmọ ìyá mi gbogbo nǹkan bó olóògùn náà bẹ̀rù ọlọ́run ni àáfà kó bẹ̀rù ọlọ́run olówó kó bẹ̀rù ọlọ́run ọlọ́lá kó bẹ̀rù ọlọ́run ọba àlú kó bẹ̀rù ọlọ́run gbogbo yóò dalẹ̀ gbé dání ìbẹ̀rù ọlọ́run làkọ́kọ́. fàdúmù alẹ́ khayri. ẹ wá dún ní mọ́kẹ́ lè ṣe rere. innal khayra la yanfa. bàbá wa Sàkáfì oore ṣíṣe kèé gbé ara. wa in yasiduka fil umuri. bàbá ní kẹ́mi rí ogun ìwọ̀n nàbí adama gbogbo ẹ̀yọ́ lóye bàbá ní kẹ́mi rí ogun lórí ilẹ̀ ẹlẹ́ta wa mẹ́. albirru. rí rere. watarikul adha. káàdì fi sùtálẹ̀ ká má ṣe yẹn sùtá. watawkiru suyukhu. ẹ̀rí watawkiru suyukhu ká máa wá àfa àwọn àfa ká máa nífẹ̀ẹ́ wọn ká máa bọ̀wọ̀ wọn ká máa ṣe jìnnìjìnnì fún wọn gbogbo ntá ní ká máa fi ṣe tàwọn àfa. wasilatu rahimi. ká má jókòó ẹbí ọjà gbogbo bó ti wù ẹbí wa ti ń bẹ ń kòròdú ká wà lọ láàárọ̀ Jímọ̀ àbá kìtìmọ̀ tá ká kọ́kọ́ wà lọ ẹ kó àníkà wà wà láàfíà yín ni sẹ́yìn náà wà ń jọ Jímọ̀ tí ń bọ̀ àwa náà wà á wò yín ẹ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe Ọlọ́run níbẹ̀ ni ẹ máa ṣe ká máa ṣe bẹ́ẹ̀ ni. wa hubbuka lil fuqara'i wajibun. kẹ́ẹ̀sì nífẹ̀ẹ́ tálíkà tí ò ní ga tí ò ní go Ọlọ́run ní dandan ni fún yín. alijaza'u linsani. bẹ́ẹ̀ni illal ihsanu. ǹjẹ́ ẹ̀sán kan bẹ fẹ́ ní tí máa ń ṣe rere kọ̀ọ̀sẹ̀tẹ̀ kan fẹ́ ní tí máa ń ṣe rere rere náà ni ó jẹ́ tiẹ̀ ọ̀dọ̀ wọ́n yẹn mọ̀ ìyá mi kọ̀ á tán bẹ̀ mo fẹ́ àdúrà nù. qala ba'du salihina. bàbá Sàkáfì kí n tó ṣàdúrà apá kan náà àwọn èèyàn dáadáa wá wí báyìí. ra'aytu haddada. ó ní mo rí alágbẹ̀dẹ. ya'khudhul hadida minan nari. la ilaha illa ẹ lọ́kàn yín náà wí bẹ́ẹ̀. ya'khudhul la ilaha illallah. la ilaha illallah. ẹni wa inna jundana. wa inna jundana. lahumul galibun. lahumul galibun. àwọn àgbàlagbà wọn wà pé ẹ lọ́ọ́ ra yangan tí ò yẹn bí kankan ọ̀dọ̀ àwọn àgbẹ̀lẹ̀ àti rí tó ti wà nù àká látọ̀dún tọ̀hún wọn wà mú wa wa inna jundana lahumul galibuna ẹ̀yìn yẹn gan kan wa inna jundana lahumul galibuna ẹ̀yìn yẹn gan kan wa inna jundana lahumul galibuna ẹ̀yìn yẹn gan kan bẹ́ẹ̀ bá yin débi déédéé ó kọ ọlọ́run 99 ẹ̀ dàdúró èyí tẹ̀ yín lára ẹ̀ ń ẹ̀ gbélé ìtẹ̀ ti yín ẹ̀ wà á wá ọ̀pọ̀lọ́ akramakallah. ẹ̀ lè mú ni o kéde pé ká bẹ jàǹgì ẹ̀ lè tẹ́ kì bẹ́ẹ̀ bá wá kì ọ̀dà. ra'aytu haddada. bàbá wa Sàkáfì àfàwọn àgbẹ̀ ó ní mo rí alágbẹ̀dẹ ń mú iná. ya'khudhul hadida minan nari. bàbá wa Sàkáfì ànífẹ́ ra'aytu haddada mo rí alágbẹ̀dẹ ya'khudhul hadida minan nari ń wá mú irin tó ti pọ́n nínú iná biyadi. pẹ̀lú ọwọ́ ẹ̀. fala tadurru. bàbá wa Sàkáfì alágbẹ̀dẹ tí mo wá rí iná yìí ò jó bí ti kọ́wọ́ bọ̀ náà ti mú ẹ̀ mú iná. fasa'alitu wá bí léèrè. anidhalika. èyí ṣe tí náà ò jó ọ́n gbà tó ń kọ́wọ́ bọ̀ náà yìí. faqala. ọwọ́ awí báyìí. kana bijiwari. ó ní bẹ́ẹ̀ ládùúgbò mi. imra'atin. ọmọbìnrin kan. jamilatin. ọlọmọbìnrin yìí mọ̀ ìyá yìí o èyí táwọn ọmọ ọ̀dọ́ máa pé tó bá jọjọjọ mẹ́nu bò ń bí ọyàn Ṣadé wà pa gan tó bá rí Ṣadé tó bá ṣe pé tọjọ́ iwájú ni gani Ọlọ́run parí jẹ́ síbẹ̀ tó tún wá lẹ́yìn ọ̀la báyìí ọmọ ó lè. imra'atin jamilatin. ó ní bọ́lọ́mọbìnrin yìí tó dáa. fata'allaqa biha qalbi. La ilaha illallah TJ sọ́n lọ lẹ́nu mọ̀ lọ ṣeun. ó ní ẹni mo rí iṣẹ́ tí mo rí ọmọbìnrin tó dáa ni ọkàn mi wá mú un pé ọmọbìnrin ní torí Ọlọ́run. wàlámù àtìmíkúnná àmínní àlìwáròyìnà. ó ní afa ọkàn òun ò kó lára ẹ pé àfi tó ń bá sáré ọmọ yìí. fa àsọlá fi bàdí sinina àṣìdàtún. ó nígbà tó lọ́wọ́ wá ṣeun lẹ́yìn ìjọ tó ń rí ni Ọlọ́run wá mú ìyàn wá ṣẹlẹ̀ nínú ìlú ìyàn tá a wí ó le púpọ̀ àwọn èèyàn òró jẹjẹ
Faqalatil mar'atu. nígbà ọmọbìnrin tó ń rí tó ń lọ da yìí tọ́yá yìí ó wá sọ̀rọ̀ wá bá wọn. It'imni shay'an lillahi. ó ní kọ̀ọ̀kan mọ̀ ọ́n mọ́ ọlọ́wọ́ bá ń gbé ẹjọ́ sà ẹ dàpọ̀ ẹ̀sìn fún mi lóúnjẹ torí ọlọ́run. Fakulitu hatta tamkinini min nawriki. ó ní mo wá sọ fún kapitẹ́ni aláṣẹ ó ní dúró lẹ́gbẹ̀ẹ́ mi báyìí ó ní mo wá sọ fún ọmọbìnrin ni pé ọgbọ́ kó oúnjẹ ó tó lè ṣẹlẹ̀ ní tí mo wí o ṣàmọ̀ ní tí mo wí ọmọbìnrin ní àlóúnjẹ ó ní haha rárá àfi kí yẹn bá hapun ó ní kò sí tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ pa ajé jẹ́ ti bọ́ kò tó ọrùn. Faqalati. ọmọbìnrin yìí wá dá mi lóhùn. La sabilu li ila al-ma'siyati. ó ní kò sójú ọ̀nà ń bẹ̀ o nítorí wí kò sọ́nà ń bẹ̀ ń wọ́n fẹ́ sẹ́lọ̀. Falamma kana al-yawma ath-thani. onígbà tó tún wá di ọdún kejì. Qalati. obìnrin tún wí báyìí. It'imni shay'an lillahi. ó ní fún mi lóúnjẹ nítorí ọlọ́run. Fakulitu la akala awwali. olùmọ̀ wa sọ pé ntí mo wí nìṣẹ́ ìrètí ẹ̀. Famtana ati. ó tún kọ̀. Falamma kana al-yawma ath-thalitha. ìtòjì apẹ́ tó báyìí lọ́dọ̀ kapitẹ́ni aláṣẹ ni pé àwa rẹ̀ ní ilé la wà ọba yẹn pé bòmí ni a ti lọ àtúwárà ọmọ ìyá wa yẹn lórí ìdúró nu omi. àwọn gómìnà ọ̀la ni àwọn pírẹsidẹ́ǹtì ọ̀la ni àwọn olówó ọ̀la ni iṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run yọmọ wa ṣiṣẹ́ lára wọn. ẹ rí ó tiẹ̀ kàn pé wọ́n tiẹ̀ kọ́. ìyá dúníyà. Ìyá dúníyà takulu bimi fiya. ẹ̀yin náà bá wí. Hasarin min gadiri wa fatiki fala yagirurika min ibtisamu. fala yagurika min ibtisamu. ẹ dákun ẹ̀yin mú sí àwọn eléré wọn á ní lógo tiwọn àwọn amúgbó wọn á ní lógo tiwọn ní ẹbí mi ṣó ní díẹ̀ lápò èmi ọmọ Musa ń ò ní irú ẹ̀ lógo tọmọ Musa ìyá dúníyà. Ìyá dúníyà takulu bimili fiya. òní yìí mọ̀ dùn púpọ̀. hasarin min gadiri wa fatiki fala yagirurika min ibtisamu. fala yagirurika min ibtisamu. wa qawli mudhika wal fi'lu mubki. sí Kamal ẹ wá gbọ́ ẹ̀yin tẹ́ ń bá wa ń wáyé ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. ìbẹ̀rù ọlọ́run bàbá Sàkáfì ọ̀sàgbà káwáyé bàbá ti níbẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ní wọ́n wáyà. bàbá alágége sàmánì tiwọn olówó tọ́lọ́run gbé tiwọn Abíọ́lá ni tòun ti bẹ́ẹ̀ wàláyé bàbá òfìrà wọn yílẹ̀. bàbá gbé mọ́tò dé bàbá alágége á ní á gbé fún kanú àwọn àfa èyí tẹ́mi ń gùn yìí ti tó mi bọ́sà wa ti sin ni àtúngbà kún ìta nílé ni wọ́n bẹ̀rù ọlọ́run kún. àṣẹ yàtọ̀ líbà dúníyà Allah yàtọ̀ líbà dúníyà. àbá ni mo pè wọ́n tó ń wáyé. Allah lọ tẹ́tí. yàtọ̀ líbà dúníyà. ìwọ tó fẹ́ sáré wáyé. Allah yàtọ̀ líbà dúníyà. mo pè wọ́n tó ń lé ayé ká. Allah yàtọ̀ líbà dúníyà. dáhìn dúníyà nìṣàníkà. ọ̀yà àfàyẹ́lẹ̀ kò dún ní mọ́tò ọlọ́run bàbá Sàkáfì tọ́lọ́run ló dún ní mọ́tò ní lọ́lọ́run fífi wọ̀nyí rò. kapitẹ́ni aláṣẹ tọ́lọ́run ló ṣèdò ní lọ́lọ́run fífi wọ̀nyí rò. DJ àtàbùràmánì síàmùnà àwọn ọlọ́kadà ní ọmọ bàbá tó ní mọ́tálásì ẹ̀rí ọlọ́run ni wọ́n dúró tì ọ̀dọ́ ni wọ́n kílọ̀bù lẹ́yìn ká ti máa rí wọn fún òpè club 17 obìnrin máa jẹ́ bí 30 wọ́n máa kọlura wọn ọlọ́run tó wá ṣe lẹ́yìn lónìí bàbá Sàkáfì wọ́n bá ní gbọ́dọ̀ lọ ọlọ́run. alhamdulilayi. mo débi owó. bàbá Sàkáfì ní ń bọ̀ yìí bàbá Sàkáfì ní ń bọ̀ yìí ọlọ́run àyàn àfa kọ̀ọ̀kan sádùúgbò kọ̀ọ̀kan ọ̀yàn àwọn sí Mùsìn
àwọn pẹ̀lú bàbá wa ìmáàmù ẹ máa rọra bàbá wa ọlọ́wọ́n jọ̀dá wọ́n sì ń sayé wọn ẹ̀rí ọ̀dọ́ ni gbogbo ìmáàmù wọn ẹ̀rí nǹkan wáàsí ó dùn ún ṣe ọ̀rọ̀ ó dùn ún sọ ìjókòó ó dùn ún jókòó ẹ̀rí nǹkan ẹ̀rí science in the Holy Quran bàbá wa Sàkábí lónìí ẹ̀rí nǹkan torí Ọlọ́run bàbá wa Sàkábí wá ń gbé àwọn ọ̀kàwé o sáyẹ́ǹsì bẹ́ẹ̀ bàbá wa kàwé yóò lè sọ wọn. bẹ́ẹ̀ni. bàbá wa fara pamọ́ ni pé kéwù làwọn ké bọ́lá wọn ti ṣe nu kéwù yìí ó jùwé lọ gbogbo yòówù tẹ̀yẹ lè kà nísìnyí tí àní ń gbà mo tiẹ̀ jáde yunifásitì ọ̀hún mo ṣe bí wọ́n mọ̀ lọ ṣiṣẹ́ báńkì ni mo yà lọ́dọ̀ àfáà mi ní máa lọ kéwù yìí náà lọ́ máa lò àwọn ọlọ́fíìsì ilẹ̀ wọ́n máa lò wọ́n máa wá bọ́ ọ ni wọ́n sì ń wá. bàbá wa ìmọ̀mù gbogbo musin very handsome àgbàlagbà ẹ̀yọ̀ bá ní Muhammad sallallahu alayhi wa sallam. inú wa dùn púpọ̀ àfáà wa múnímù yàn bọ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ kéwù tẹ wáyé lónìí tẹ wá wo Bukhari mú